tí wọ́n máa ń ba gbogbo nǹkan ilẹ̀ Yorùbá jẹ́, òun làwa wà ń tà fún. Tá a bá rí ìwọ tó yìí ń rú ẹ lójú tó ń rò pé kí ló ń ṣe ìjà ẹ̀sìn ló ń jà, kí ló ń sọ gan, wọn sọ̀rọ̀ jọ̀rọ̀ ìsìláàmù lọ, àáfàá wo ni wọ́n ti lọ bá rí, àáfàá wo ni wọ́n ti lọ kìláyà rí. Ọmọlúàbí ni wá, a kì í ṣe jàgídíjàgan. Àwa ẹ̀tọ́ wa ò bọ́ta láti lọ bá àáfàá jà, ẹ̀tọ́ wa ò dẹ̀ bọ́ta láti lọ bá muslim kankan jà. Àmọ́ muslim àbí àáfàá tó bá ń balẹ̀ Yorùbá jẹ́, bí ó ń borúkọ wa jẹ́ ni àbò ń ba nǹkan kan lẹ̀ wa jẹ́, tó wá ń pọ́n Saudi lé, ẹ̀tọ́ wa ni ká jáde ká dẹ̀ tún ilẹ̀ tiwa ṣe, ká dẹ̀ jẹ́ pé nǹkan tó gbé dání nǹkan yẹpẹrẹ ni, nǹkan tá à ń ṣe ni. Fún wọn tó mọ̀ kí tún sọ fún ẹ lẹ́ẹ̀kan sí, tó ń wò pé ètò wo ni wọ́n ń ṣe, wọ́n ń bú àáfàá, àáfàá wo láti lọ bá rí ní wọ́n nà wọ́n lójúkojú. Ọmọlúàbí ni wá, akínkanjú dẹ̀ tún wá pẹ̀lú. A lè bọ́ta láti lọ bá àáfàá jà àbí muslim kankan jà. Muslim tó bá ti jẹ́ ọmọ Yorùbá, ọmọ ìyá wa ni. Àmọ́ tó bá ti ń ba nǹkan lẹ̀ wa jẹ́, òun la máa bọ́ta báyìí, la máa ṣàtúnṣe. Àádẹ́ máa nǹkan tó gbé dání yẹn, àádẹ́ máa ka nǹkan tó gbé dání fún un. Ṣé ó yé yín? Ṣé àwọn bó ṣe ń sọ̀rọ̀ lẹ̀ tiwa, inú ẹ̀ ń dùn. Bá ṣe ń ka nǹkan tó gbé dání àti Saudi, bá ṣe ń ka ìtàn yẹn fún, inú ẹ̀ náà lè máa dùn, bí yánú ẹ̀ dẹ̀ ń bàjẹ́ ní mí ọmọ. Kó gbọ́ sí lẹ́ẹ̀kan, ìwọ tó ń sọ pé kí la ti ṣe, àáfàá mélòó la ti lọ bá, àwa ò lè bá àáfàá jà, a kì í ṣe jàgídíjàgan, ọmọlúàbí ni wa, akínkanjú dẹ̀ tún ni wá pẹ̀lú. Ṣé òbí àǹkan tí mo sọ ó wọ etí ẹ̀? Kó dẹ̀ máa gbọ́ ìjayà kan táwa mọ̀, Sunday Igboho ni ìjayà. Àwọn bàbá ń gbójú wọn jáde, wọ́n dẹ̀ ń ṣe ẹ̀tọ́ lórí àwọn ọmọ Yorùbá. Ìwọ kan tó ò tí gbójú ẹ jáde, tó ò ṣe rálì rí, tó ò tiẹ̀ bọ́ta tó ọmọ inú ayé, tó wá ń sọ̀rọ̀ bóyá àwọn kan sọ nǹkan wá fẹ́ máa ṣe ẹnu ẹ fẹ́ máa yọ̀, kò fọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Àwa ò bá Muslim jà, àmọ́ ilẹ̀ Yorùbá ló jà wá lójú. Kò gbọ́ lẹ́ẹ̀kan sí, tá a bá rí Muslim tó ní àtijẹ àti mú, òun ni kóun máa ba ilẹ̀ Yorùbá jẹ́, ba àwọn bàbá wa lórúkọ jẹ́, máa bú àwọn alálẹ̀ wa, bú àwọn òrìṣà wa, bú irúnmọlẹ̀ wa. Òun làwa náà bọ́ta pé ẹni tẹ́yìn gbójúlé, ìyẹn Muhammadu olóko dógidógi, làwa náà ń bá wí padà. Bí mo ṣe wà, mo lọ́rẹ̀ẹ́ Muslim, ilẹ̀ bíi Muslim, gbogbo àtàwọn àbí náà lálẹ́ lọ́rẹ̀ẹ́ Muslim àtẹ̀bí Muslim. A bá Muslim jà, àmọ́ à ń tún ilẹ̀ wa ṣe. Àwọn tó dẹ̀ ń balẹ̀ wa jẹ́, àdẹ̀ ń jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan tí wọ́n gbé dání kò dáa tó nǹkan kan lẹ̀ wa. Nǹkan tí wọ́n gbé dání ló burú jù. Ṣé gbọ́ lẹ́ẹ̀kan sí nǹkan tí mo sọ? Àwọn ará bí wọ́n lè láwọn gbìyànjú pé bóyá àwọn fẹ́ gbàwẹ̀. Ẹ tiẹ̀ jẹ́ ká wá bira wa, àwẹ̀ tẹ́ ti ń gbà for the past many years now, tẹ́ ti ń gbà. Kí ni kókó àwẹ̀ yìí? Kò wúlò náà. Ẹ kàn ń fìyà jẹra yín ni náà. Allah ti sọ wípé òun ti dá yín dúdú, òun ti dá yín fún ná already. Tó túmọ̀ sí pé ó gba àwẹ̀ wá wọná, ó gba àwẹ̀ wá wọná according to nǹkan tá Allah sọ fún ara ẹ̀. But àwọn àfáà yìí dé ọ̀hún ní sòdodo fún yín. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká lọ máa ka ìwé yẹ, ká lọ máa Quran, Hadith, ẹ̀yin náà lọ yẹ̀wò fún ara yín. Wọ́n ń píìkì àwọn nǹkan tó máa sọ fún yín ni. Èyí tó máa jẹ́ kí tó máa yọ owó lápò yín fún wọn, òun ló ń kà sí yín létí. Ìgbà míì wọ́n á máa ka lárúbáwá mi, ọ̀tọ̀ ní lárúbáwá tó ń kà. Ìnàmọ́ látàtà ìzú làkà. Wàá máa gbọ́ tó máa sọ pé wàá ṣe Allah ní ẹgbó yín, ẹ máa ṣoríire. Ọ̀tọ̀ dẹ̀ ni nǹkan tó wà ń bẹ̀. Ọ̀tọ̀ ni nǹkan tó wà ń bẹ̀. Ẹ lè ṣe ẹ̀yin ẹ̀ka kéwù kan, màá máa sọ ìtumọ̀ lẹ́fí mọ̀ bí bọ́ ṣe máa ń ṣe ẹ̀yẹ ká ṣe fáwọn èèyàn wa. Wọ́n kàn ń gbé yín mọ́ra ni, kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ ní Kùránì. ms tẹ́lẹ̀ tó tẹ̀síwájú jẹ́ ń sọ kan fún àwọn èèyàn tẹ́lẹ̀ tọ́wọ́n àfáà yẹn fẹ́ máa ṣe lẹ́nu jẹ́ mẹ́ta ń sìn. Wọ́n á máa sọ fún yín pé àwọn àdìsí kan wà àwọn ò lè gbà. Ṣé mo dí gbogbo ìtàn tó máa ń sọ láyé ń pa Muhammed inú àdìsí lọ ti máa mú tó bá jẹ́ dáadáa. Bọ̀ wọn tó wá kù tí ò sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn dáadáa, wọ́n wá lọ́wọ́n ò lè gbà. Ṣó ṣeé ṣe bẹ́ẹ̀? Ẹ bí wọn gbogbo ìtàn tó máa ń ṣe tó ti máa ń ṣe wáàsì inú àdìsí lọ ti mú. Èyí tó bá wá rí bákan, wọn ò wá fẹ́ mú jáde. Báyìí sí wọ́n ti wá ń sọ̀rọ̀ pé àwọn fẹ́ yí padà. Ṣé àwọn ọmọ lárúbáwá tó kọ́ àdìsí àti Quran, ṣé ẹ fẹ́ lọ bá wọn yí nítorí kìíní yóò ti yé mi o, ṣé ẹ fẹ́ lọ bá wọn yí? Ìyá Muhammadu àti bàbá Muhammadu wọn lọ wà nù náà, ẹ̀yin nírọ́ ni wọ́n pa. Ṣé ẹ̀yin ẹ mọ Muhammadu jù wọn lọ ni? So ẹ tẹ̀síwájú, gbogbo ẹ̀ la máa kà lẹ́nu. So bí mo yẹn sọ̀rọ̀, it is very sure níbí la máa ti gbogbo àwa àti ẹ̀yin. Ẹ bá fẹ́ pa òwe, ẹ lọ pa òwe pé ọmọ àràbù tí ò bá ìyá ẹ̀ sùn ojú ló rọ́. So ẹ tẹ̀síwájú, bàbá báyìí ti fẹ́
wọn ọba àlùyìn àti muhammadu ta lẹ fẹ́ràn jù ẹ ṣe. ọba ìlú mi lẹni àkọ́kọ́ torí ànábì náà ọba ìlú rẹ̀ náà àwọn Saudi Arabia tán sọ náà wọ́n pọ́n ọba ìlú wọn lẹni àkọ́kọ́ lé jù láyé. ẹ ṣe so díẹ̀díẹ̀ báyìí làwọn máa gba àwọn èèyàn wa lẹ̀ ẹ nígbà tí bàbá yìí ti fẹ́ ti ń darapọ̀ pẹ̀lú wa ń sìn àyípadà díẹ̀díẹ̀ ti ń dé nǹkan tá à ń sọ bàbá yìí ti fẹ́ wò àwọn olùgbà táwa ń bíbà yìí ẹ má bínú màá dákẹ́ sí níjà pẹ̀lú mùsùlùmí o bọ̀ nǹkan táwa dúró lé lórí ni pé èèyàn kan ò lè máa ba ilẹ̀ wa jẹ́ ọkọ máa sọ̀rọ̀ sálálẹ̀ wa bí wọn bàbá wa àwọn ọkùnrin wa lórí pé wọ́n fẹ́ pọ́n ìwé kùránì kan lé àbáná bí káwa dẹ̀ máa wò òun làwa jáde sí o àwọn ò ní jà pẹ̀lú mùsùlùmí o ṣẹ̀gẹ̀ tí mùsùlùmí bá ń dá píríṣì lénìí kọ́kàn ká fátíà fún yàn kọ́ máa bùyàn kankan kò sí nǹkan tó kàn wá nǹkan míì wá ta lè ṣe lórí social media ṣẹ̀gẹ̀ tá a gba owó ń bí gbogbo ọlá níṣẹ́ tá à ń ṣe àmọ́ pọ́wọ́n àfa máa tẹ̀síwájú máa ba nǹkan lẹ Yorùbá jẹ́ tó ń ṣe lójú ayé tàwa èmi lè sọ ayé mi. ẹjọ ẹ ṣe nǹkan tó ó yẹ Mr. Báyé ti fẹ́ jọ ó yà mí lẹ́nu mi ì mọ̀ bóyá òótọ́ lẹ̀ ń sọ pé ẹ fẹ́ràn bàálù yín ju mọ̀ọ́mọ́ jùlọ lẹ́yìn tèmi mọ̀ ó ṣeéṣe kó jẹ́ tẹ̀kíyà lẹ lò bọ̀ èmi kàn fẹ́ béèrè ẹ ṣe sùúrù Báyé ti fẹ́ pẹ̀lú exposure yín pẹ̀lú ìrírí yín pẹ̀lú bẹ́ẹ̀ sọ pé ẹ jẹ́ Yorùbá tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ àṣìdẹ̀mọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ ìtàn ṣé Allah tó wà nù Kùránì ṣóhun náà ni Olódùmarè tọ̀dọ̀ ti wá? Ìbéèrè tí mi fẹ́ bi yín nìyẹn. ṣé tó lówó èkó ṣé mo ti dáhùn tí yín sà ẹ kàn dá mi lóhùn. ok ìbéèrè tí ẹni Allah tó wà nínú ọ̀dọ̀ tiwọn sóun lọ́dọ̀ tiwa. Allah tó wà nù Kùránì kí ló wá dé tí Allah yẹn ò sọ tí a ò rí ìtàn ilẹ̀ Yorùbá kankan nínú Kùránì? yín sọ díẹ̀ fún yín ẹ máa gbọ́ mi ṣe rí ìdí tèmi sọ pé Allah tó wà nínú Kùránì bẹ́ẹ̀ náà ni ó wà ní òun ní Ọlọ́run tiwa. ẹ ṣe sùúrù ẹ gbọ́ mi yé o mo ní ṣé Allah ni Ọlọ́run Olódùmarè ẹ mọ̀ orúkọ Ọlọ́run tí lọ́dún wa Olódùmarè ni. ẹ jẹ́ sọ díẹ̀ fún yín. ti fẹ́ bẹ́ẹ̀ yẹ sọ pé onísùúrù ni kémi náà wá sọ pé kémi náà ṣe wáyé bóyá ẹ ò mọ̀ mí àwọn tó mọ̀ yín máa sọ fún yín èmi náà ní sùúrù gan ṣé kí n wá sọ pé mo ní sùúrù yẹn mo ti di. ní sùúrù lèmi náà ṣé ìkànnà lèmi àtàlà ṣé ìkànnà lèmi àtàlà ni ṣé ìkànnà lèmi àtàlà. bẹ́ẹ̀ni onísùúrù ni mi mo ṣe wà. this is common sense ṣe I understand Mr. Bayedife Olódùmarè tọ̀dọ̀ ti wá orúkọ tó ní. ẹ máa gbọ́ mi ó yẹ kí ẹ tiẹ̀ kí orúkọ márùn-ún ní orúkọ Olódùmarè wà náà. ìwà lẹ́sìn jẹ́ wà ń bẹ̀. ó ní orúkọ tó pọ̀ gan-an ẹ tiẹ̀ wá kí ẹyọ kan kí n wò náà. ìwà lẹ́sìn. bàbá wa lẹ́sìn bọ̀ wá àwọn ń ṣe ìyá àfẹ́jíṣẹ́ wà ń bẹ̀. àwọn fífi làwọn ń bọ̀ wá. ìdí ni mi ò fẹ́ àwọn nǹkan tẹ̀ ń béèrè yẹn kọ́ ló. èmi fẹ́ jẹ́ ká ẹ kí Olódùmarè ti wá sẹ́ kí wọ́n wò pé. àbọ̀rọ̀ àbọ̀ bàbá Báyé ti fẹ́ ṣé ọmọ Yorùbá ní tẹ́ ní ká máa kí oríkì Olódùmarè fún yín ṣé ẹ̀yin ò mọ oríkì Olódùmarè tó bá yẹ pé òótọ́ ni Olódùmarè ni ẹ̀mọ tó dé èmi ni mo kì í mo wo orí pé orúkọ rẹ̀ náà Elédùmarè ń bẹ́ẹ̀ mi ṣe rí síṣẹ́ báwọn òbí tèmi orúkọ Allah ni. níbo rẹ̀ sì tún bẹ lára oríkì rẹ̀. níbo ló wà nínú Kùránì níbo ni Olódùmarè wà nínú Kùránì. kódà àwọn tún mọ fi ń kírun lẹ́fìdè. níbo ló wà ẹ sọ fún wa. ẹ jẹ́ kí n sọ ẹ jẹ́ sọ bí tó ti jáde fún yín. Báyé ti fẹ́ ó ní mọ Báyé ti fẹ́ ẹ ní sùúrù. kẹrí mo fẹ́ bírífù nǹkan fún yín sí ṣèbí ẹsán pálá ló dá gbogbo ayé gbogbo nǹkan tó wà láyé yìí. lillahi ma fi samawati wal ardi. ok ẹ ṣeun ẹ dẹ̀ gbọ́ kéwú dáadáa. mo gbọ́ díẹ̀ ni o. ẹ dẹ̀ gbà pé Olódùmarè àti Allah àbí Ubangiji kankan náà ni. gbọ́ mi ẹ mọ gbọ́ mi. mo ń béèrè lọ́wọ́ yín bí sọ́míkẹ́ ṣàlàyé ní sùúrù. Elédùmarè àti Allah ìkẹ̀kẹ́ náà ni. mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ok mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ẹ ní sùúrù náà ẹ kọ́kọ́ fún mi ní kangaroo orúkọ kangaroo lédè Arabu. èmi ò mọ túmọ̀ rẹ̀ bàbá mi. ṣàmọ kangaroo tó máa ń rìn bí èèyàn báyìí. kangaroo. lédè Arabu. láti Elédùmarè kan náà níbi tẹ́mi wá fẹ́ mú jáde nìyẹn àwa mọ̀ pé ìfẹ́ àánú ni Elédùmarè ti wà ṣé Allah nífẹ̀ẹ́ èèyàn tí ó kì í ṣe Muslim tó bá wà tẹ́ bá rí Quran tó sọ bẹ́ẹ̀ lè sọ màá bá yín kà jáde kò sí
Allah ò nífẹ̀ẹ́ ẹni tí ò bá ti ń ṣe muslim ní àkọ́kọ́ ẹni sùn ẹjẹ ń délẹ̀ ẹjẹ ń dé máa pa máìkì fún yín ẹ máa pa máìkì fún yín Kùránì lè fi máa fi ń sọ̀rọ̀ ṣé Allah nífẹ̀ẹ́ ẹni tí ò kì í ṣe muslim rárá kò sí tí àyà yẹn bá wà ẹ mú jáde ní Kùránì àkọ́kọ́ ẹ̀kejì kí ni Allah sọ nípa ẹni tó jalè èmi mo láàánú débi pé tíyàn bá jalè mo lè ní àìjẹ́ ká filẹ̀ bí ebi ló ń pa àmọ́ Allah kí ni Allah sọ ó ní bí yá ọkùnrin àbóbìnrin ló jalè ó ní ẹ gé ọwọ́ ẹ̀ a máa gbé jáde so tẹ́mẹ̀sì bá ti rẹ́dẹ̀ gbé Quran 538 jáde so àwọn òfin ká máa lọ́ǹgì mọ́ta ká lè bọ́ sínú tọ́pìkì wa ni pé Sharia law àti àwẹ̀ Ramadan tẹ́ ń gbà kò ní nǹkan kan ṣe Allah ti sọ pé òun ti dá àwọn èèyàn ìgbà tó wà nínú àtọ̀ bàbá wọn ẹni iná fún iná ẹni àlùjọ́nà fún àlùjọ́nà òun dẹ̀ ti ṣe bóun ṣe máa ṣe so ó túmọ̀ sí pé tẹ́ bá gbàwẹ̀ kò ní nǹkan tó fẹ́ yí padà ní Islam ẹ ṣe ẹ tẹ̀síwájú bàbá. ìrọ̀lẹ́ pa ẹ ń sọ̀dí fún yín kẹ́rí àwẹ̀ gbẹ̀rù tèmi jáde mi kì í sọ̀rọ̀ lórí màá gbẹ̀rù jáde nsìn. ó ní yá ayú alladhina amanu kutiba alaykumu shiyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. àwẹ̀ tó ṣe kó pa everybody láṣẹ ẹ̀yin ò mọ túmọ̀ àwẹ̀ nífa. ẹ bá wa ka àyà yìí náà a máa gbé táwẹ̀ jáde nsìn ẹ bá wa kà bàbá báyìí ti fẹ́. èmi ò máyà tẹ ẹ̀yin ẹ̀ka mi máyà tẹ. no sura Al-Maida ni ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń ka kéwú tó dùn lẹ́nu ṣe ẹ bá wa kà. ṣe bẹ́ẹ̀ náà kéwú. ẹ̀yin ẹ bá wa kà àwọn òkè ẹ bá wa kà ẹ kà ṣe bẹ́ẹ̀ ń ka kéwú dùn lẹ́nu ìsìn ẹ ka kéwú yìí sìn. so ó ti di pé ẹ mọ kéwú kà mọ́. mi ì mọ kéwú kà ẹ kà káwọn tẹ fẹ́ sọ pé yóò wúlò fáyé ẹ gbé jáde náà káwọn yẹn wá so ms tó kà ẹ jẹ́ ká sọ nǹkan tá a mú jáde a sọ pé Allah ò lójú àánú ẹni tá a la jẹ nìyẹn kò dẹ̀ láforíjì àdẹ̀mẹ́rin ẹ̀ jáde ó yẹ tẹ̀síwájú. bẹ́ẹ̀ ṣe rí ìta ni. ms ẹ tẹ̀síwájú. ó jẹ́ to ask for male and female thieves. Allah ló ń sọ̀rọ̀ ó ní fún ọkùnrin àti obìnrin tó jalè tẹ́ bá ti mú wọn. cut off their hands for what they have done. ibi tá à ń lọ gan náà nìyẹn ẹ gé ọwọ́ wọn ẹni tó bá lè bá wa sọ sí ṣé Allah jẹ́ aláàánú báyìí àbújá aláforíjì tẹ̀lé máa sọ pé aláàánú làlá aláforíjì ni ibo ló ti jálà níbo ló ti foríjì èèyàn tẹ bá fẹ́ ka máa mẹ́rin jáde máa mú jáde lọ tó pọ̀ ibo làlá ti jẹ́ aláàánú àtàláforíjì ẹ tẹ̀síwájú bàbá wáyé ti fẹ́. bẹ́ẹ̀ ni olówó èkó ẹ tẹ̀síwájú. Kùránì bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́ mi tí Kùránì bá ń sọ̀rọ̀ gbogbo ayé yẹnyẹn ní bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì sòfin ní Kùránì ó sọ fún yín pé kò yí bí Kùránì ṣe wà yìí ẹ mọ̀ gbọ́ mi bí Kùránì ṣe wà yìí tí èèyàn bá jalè ó dàbí pé ẹ̀yin ò tí ì ríbi tí olè ti ń display rí ẹgbẹ́ ń gbé àpẹẹrẹ wa àwọn olè tó jà lọ́fà ṣé ẹ rí tọ́fà ẹ mọ̀ pé owó náà lọ jí báńkì. tá à ń sọ ṣé aláàánú ni Allah ṣaláforíjì èmi fẹ́ kẹ́ dáhùn question yẹn ni bá ti dáhùn ẹ kọ́kọ́ sọ̀rọ̀ náà ṣé aláàánú ni ṣaláforíjì èmi máa dá yín lóhùn ẹ kọ́kọ́ sọ bí ìbá ṣé aláàánú ni Allah ṣaláforíjì ni. aláforíjì ni ó láàánú lè foríjì yìí. òun wá dà ṣé bí ìbá ṣe foríjì ṣé ó láàánú bí. ẹni tó bá jí nǹkan bí tó jalè ẹ̀mọ́ tún mo lè ní iṣẹ́ ìtumọ̀ ẹ̀mọ́ tún mo lè kí ni tún mo lè ẹ jẹ́ bí tẹ̀tẹ̀ jẹ́ Yorùbá kí náà pè lólè orílẹ̀-èdè Yorùbá ni kí ni jẹ́ olè olówó èkó kí ni jẹ́ olè. olè ní abani nínú jẹ́. so Àkànbí ẹ fi bàbá báyìí ti fẹ́lẹ̀ ms ẹ jẹ́ ká tẹ̀síwájú wọn ò lè dáhùn ẹ̀ wọ́n ti rí pé Allah kò kì í ṣe ẹni sùn Allah ò kì í ṣaláàánú kò dẹ̀ ń ṣaláforíjì. Mr. Báyìí ti fẹ́ Allah kò kì í ṣe Olódùmarè torí pé Ifá òun ni ẹ farabalẹ̀. ms ọ̀dà pẹ̀lú fẹ́ mú ẹ jáde ẹjọ́ má bínú ṣe níbi tó yà láti láàánú tó ti láàánú ibo lẹ fẹ́ mú jáde. gbogbo ìtàn sọ ẹ fẹ́ jọ́lẹ̀ ibo làálà àti jẹ́ aláàánú ṣe fẹ́ mú jáde nísìnyí. ó ní Málíkì yawmi. so ms ẹ jẹ́ àtẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ramadan bàbá báyìí ti fẹ́ ti. Allah kì í ṣe Olódùmarè torí pé Ifá òun ni òun. ms ẹ jẹ́ àtẹ̀síwájú ní ti ọ̀rọ̀ Ramadan bàbá báyìí ti fẹ́ ò lẹ́rìí so. mo ti larí ẹ̀ mọ́lẹ̀ Ifá lóhun Olódùmarè Ifá kì í ṣe ohun Allah tó Olódùmarè wọn jọra wọn. ẹ tẹ̀síwájú ms Ramadan kà síta bàbá báyìí ti fẹ́ wọn lẹ́rìí. nǹkan tá a fẹ́